Ẹ káàsán gbogbo ẹ̀yin ọmọ ládé, ẹ̀yin ọmọ kóòtù òjíire níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lákòókò yìí. Ètò tá fẹ́ ṣe lónìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó ní agbègbè Àkúrẹ́ North. A gbọ́ pé àwọn agbésùmọ̀mí bandit wọ́n tún ti pa ọba aládé níbẹ̀. Ọba aládé ilẹ̀ kóòtù òjíire wọ́n sọ wọ́n di adìẹ, wọ́n pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹranko bẹ́ẹ̀ nípa ẹtu. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nígbà tó jẹ́ wípé àwọn ọba yìí náà gbà tó yẹ kí wọ́n pariwo wọn ò pariwo, òun ló ti di pé wọ́n pa ọba aládé. Wọ́n pa ọba aládé bẹ́ẹ̀ nípa ẹran, bẹ́ẹ̀ nípa ẹtu, bẹ́ẹ̀ nípa ẹranko, bẹ́ẹ̀ nípa láǹgbá. Ó ga o. Nípínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Oǹdó tó jẹ́ pé láyé Akérédolú wọ́n kópa, bó tẹ̀ jẹ́ pé wọ́n pa àwọn èèyàn nílùú Ọ̀wọ̀. Kò wá yẹ kó wá sọ ìpínlẹ̀ Oǹdó pẹ̀lú báwọn Àmọ̀tẹ́kùn wọn ṣe ń try, wọ́n ti fẹ́ sọ ìpínlẹ̀ Oǹdó di ìlú wọ́n ti fẹ́ sọ di Kwara State, wọ́n ti fẹ́ sọ di Borno State, wọ́n ti fẹ́ sọ di ìlú àwọn Boko Haram. Ọba aládé ló tún pa nísìn. Ẹ̀yin ọba aládé tó kù nílẹ̀ kóòtù òjíire, tẹ̀yin gba Fúlàní ní àlejò nítorí wípé ẹran tó máa fún yín, màálù tó máa fún yín, òun náà ló ti ń délẹ̀ yìí o. Ẹ fi tàwọn ọba tí wọ́n pa yìí, ẹ fi ṣàríkọ́gbọ́n, ẹ fi ṣàríkọ́gbọ́n. Ẹ ṣọ́ra fún ìwà jẹgúdújẹrá, ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ìwà bámbánimoyó. Èmi ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkankan. Wọ́n pa àwọn ọba aládé wa bẹ́ẹ̀ nípa adìyẹ. Kò ń ṣe nǹkan tí ó bójú mu rárá tí wọ́n ń pa wọ́n nípakúpa, tó ń pa wọ́n ní ìfọ́nàfọ́nṣu. Kò yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé ọba aládé ni yín, ẹ kì í ṣe ẹrú. Ọba aládé ni yín, ẹ kì í ṣọba ẹranko. Ẹ má jẹ́ kó máa pa yín bẹ́ẹ̀ nípa láǹgbá, bẹ́ẹ̀ nípa ẹranko, bẹ́ẹ̀ nípa ẹtu, bẹ́ẹ̀ nípa ewújù. Torí pé ìgbà tí wọ́n ń pa àwọn ará ìlú, ẹ̀yin ọba yìí, ẹ ṣe kò kàn mí kò kàn mí. Ẹ ṣe kò kàn mí kò kàn mí. Wọ́n ń pa ọba aládé bẹ́ẹ̀ nípa ẹran bíbà, bẹ́ẹ̀ nípa láǹgbá, bẹ́ẹ̀ nípa eku, bẹ́ẹ̀ nípa èkúté ilé. Kò ṣe nǹkan tó dáa, kò ṣe nǹkan tó bójú mu. Òun láyé sọ fún yín wípé ẹ jẹ́ ká mójútó ààbò. Bá tẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, ó máa wáyé, ṣùgbọ́n ẹ jẹ́ ká mójútó ààbò. Ká máa ṣe ojú lalákàn fi ń ṣọ́rí. Ká dáàbò bo agbègbè wa lọ́wọ́ ikú òjijì, lọ́wọ́ ikú òjijì, àwọn agbanipa, àwọn Fúlàní dáràndáràn. Bọ̀bọ́ ò síkú ilé tòde ò lè pa ni. Gbogbo èèyàn tó bá jẹ́ ọmọ Yorùbá náà tó jẹ́ ọmọ aládé tó ń gba ẹ̀bọ̀dè pẹ̀lú wa, Ọlọ́run ọba á bá wa tú àṣírí wọn. Torí wípé bẹ́ẹ̀ náà a tún gbọ́ wípé àwọn Fúlàní náà wọ́n tún pa ìyá kan ní Ìdó, ìjọba ìbílẹ̀ Ìdó ní Ìbàdàn ní Ọ̀yọ́ State, lẹ́yìn tí ọba Rasheed Ládọjà ti pàṣẹ wípé àwọn ò fẹ́ kó dẹran kiri mọ́. Ní ìsìn àwọn Fúlàní kan ń rí wọn sìn, a ní rí wọn. Àwọn Fúlàní sì tọ́ máa sọ wá ní bòrò. Ṣé ìgbà táwọn bòrò yẹn ń bọ̀, ṣáwọn ò rí wọn ni káwọn lọ tí wọ́n ṣe gbébo fáwọn Yorùbá pé àwọn bòrò tí ń bọ̀ ti fẹ́ wá ṣiṣẹ́ ibi o, àbí káwọn náà gbógun ti bòrò kí wọ́n mú bòrò sílẹ̀ pé àwọn tó ń pààyàn rèé o, kò kí ń ṣe àwọn Fúlàní o. Bọ̀ wọn ò lè ṣe yẹn. Wọn á dọ́gbọ́n máa lo ohun kan fi máa bora wọn. Àmọ́ ní àjọ jẹ́ lẹ́sìn kan náà, wọ́n á máa pa wá ní ìfọ́nàfọ́nṣu. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí wípé ọmọ aládé ni wá, a kì í ṣe ọmọ ẹrú. Ẹ wá sọ àwọn ọba wa di ẹran, ẹ sọ wọ́n di màálù tẹ́ ẹ̀ ń pa. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tó jẹ́ pé àwọn ọmọ èèyàn gan, àwọn tó jẹ́ tán kì í ṣe ọba, ìlú tí wọ́n rọ́ba pa ní Kwara láwọn ẹ̀fẹ́ lódùn, wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ ní pẹran lójoojúmọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àmọ̀tẹ́kùn gan náà, gbogbo àwọn èèyàn, gbogbo wọn á bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà. Torí wípé àwọn ìwà yìí kò ṣe nǹkan tó bójú mu.
orúkọ ọba ẹni ọba Kẹ́hìndé Fálọdún, òun ni wọ́n pa tí wọ́n ní àwọn afurasí báńdíìtì wọ́n pa ní ààfin ẹ̀ ní Àgámọ̀ community ní Àkúrẹ́ North local government area ni wọ́n àtáàkì wọn. Wọ́n láwọn ẹni wọ́n á tó bíi 6 sí 10 tí wọ́n wá pa àwọn ọba náà ní àná òde. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n láwọn nǹkan ìjà olóró tó kilẹ̀ òun ni wọ́n gbé wá. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kẹ wá sọ ọba di pẹ́pẹ́yẹ, ẹ sọ ọba d'eku, ẹ sọ ọba di adé kí mosquito wẹ̀wẹ̀ bí ọ̀rọ̀ small doctor. Àtẹ́ pé wọ́n ti ń pa àwọn ará ìlú náà, àwọn ọba ò sọ̀rọ̀. Gbogbo àwọn ọba tó wà nípínlẹ̀ Kwara wọn ò sọ̀rọ̀, wọ́n pa àwọn ará ìlú wọn. Àìmọye ìlú tó ti tú. Nígbà tí ìlú yẹn bá tú tán, bóyá àwọn koríko lẹ fẹ́ jọba lé lórí o. Àwa mọ̀, wọ́n ti ń pa àwọn èèyàn yìí jù. Ẹ̀jẹ̀ tó ń kán nílùú yìí lójoojúmọ́ ti pọ̀ jù. Kí ló dé? Ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń bọ́ nílùú yìí lójoojúmọ́ ó ti pọ̀ jù. Kí ló dé? Láì ṣe ẹran, láì ṣe eku, láì ṣe mosquito. Ó lágbára o. Ó lágbára gan. Ọba aládé, òun ni wọ́n tún pa ẹ̀ sìn. Ẹ̀rí bàbá yẹn náà tó jẹ́ kábíyèsí bọ́yẹ̀ kan gòmọ́ tádé fìtì wọn lórí. Pẹ̀lú bádé fìtì wọn tí gògùn fìtì wọn lójú. Àwọn ará bíi dé láyé àtijọ́, a mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti pa ọba nípakúpa àbí láti wojú ọba láti ṣọba ń bì yẹn tọ́ba ọba hùwà bàjẹ́ sáwọn ará ìlú. Ṣùgbọ́n ní ìsìn, àwọn ọba tadé ń jẹ́ sìn, àwọn ọba jẹkọjẹkọ, àwọn ọba ṣàwámà, àwọn ọba ọjọ́ ilédá. Ìtìjú ńlá ló jẹ́ fáwọn ọmọ aládé wípé wọ́n ń pa àwọn ọba wa bẹ́ẹ̀ nípa eku, bẹ́ẹ̀ nípa ẹ̀fọn, bẹ́ẹ̀ nípa láǹgbà. Ó lágbára jù. Gbọ́n tó ṣe lè agbára Ọlọ́run, àṣírí wọn á tú. Ẹ jọ̀ọ́, ẹ má dẹ̀ gbàgbé láti bá máa support ilé-iṣẹ́ yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ilé-iṣẹ́ yìí, àwa náà fẹ́ sẹ́ẹ̀tì, ẹ bá ṣàtìlẹ́yìn fún wa, àwa náà fẹ́ set up studio. Kẹ máa wò wá bẹ́ẹ̀ wọ̀ wá Gídígbò tẹ́ ń wá àwọn online TV lóríṣiríṣi. A fẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ bá adìyẹ ńlá gún ìran ara ẹ̀ ló jẹ́ ká mọ̀. Ìran ara ẹ̀ òun lẹ̀ jẹ́ ká mọ̀. Kò sí kan tó kéré jù. Ẹ follow wa lórí YouTube wa. Ẹ pẹ̀lú mẹ́mbà ń bẹ̀. Ẹ pẹ̀lú mẹ́mbà owó tó wá ní kẹsàn ẹ̀ sọ owó péréte náà ni. Ìyẹn ṣe owó tẹ bá sọ ìyẹn á ṣàfihàn pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ wa, lẹ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tá à ń ṣe. Ẹ dẹ̀ follow wa ní YouTube ní gbogbo àwọn social media handle àti website wa. Ẹ follow ẹ̀. Ẹ support ilé-iṣẹ́ ẹ̀. Ilé-iṣẹ́ rẹ̀ nídìí ìrànlọ́wọ́ yín. Ilé-iṣẹ́ Koiki Media. Ọ̀gá wa Ọláyọmí Kóìkì lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré ó tóbi. Kò ní dé bá yín o. Àlàáfíà ara yín kò ní di fíafíà. Ẹ ní fojú sunkún ọmọ. Àwọn ẹbí náà ní fojú sunkún yín. Ìdí tèmi ṣe ń sọ fún yín wípé ẹ jẹ́ kí àwa fúnra wa gan, ẹ jẹ́ ká dira wa o. Ká ṣe ra lóṣùṣù ọwọ̀ ní community wa. Ká máa ṣe ojú lalákàn fi ń ṣọ́rí. Ká má torí àwọn ẹ̀mí wà torí Fúlàní bá wọn dá màálù. A ní kọ́ má lé wọn. Ẹ̀yin tẹ gbà wọ́n wá ẹ̀ gan, àwọn Fúlàní ẹ̀ náà ló máa pa yín gbẹ̀yìn tẹ́ bá ṣọ́ra. Torí ẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀. Ká mọ ibi tá à ń lọ. Ká ṣe dáadáa. Gbogbo nǹkan tá a bá ń ṣe, ká máa ṣe ojú lalákàn fi ń ṣọ́rí. Ká má ṣọ̀tẹ̀. Ká nífẹ̀ẹ́ ara wa. Ká fìmọ̀ ṣọ̀kan. Òun ló lè gbé wa débi tá à ń lọ. Ká bá fìmọ̀ ṣọ̀kan, àwọn ará bí wọn lè máa pa wá pakúpa. Torí pé àwọn ọba náà wọn láàánú ará ìlú. Ló jẹ́ pé orí àwọn ọba òun ló tún dé sí nísìn. Ká má dẹ̀ sọ pé torí ó dé sí ọba náà, káwọn ará ìlú ká wá lọ lose guide. Àwẹ̀ ti bẹ̀rẹ̀. Gbogbo tá a bá ti fẹ́ ká ṣámú, ẹ jẹ́ ká wò dáadáa. Wọn ò ní wá bọ́ǹbù wa mọ́ bẹ́ẹ̀ o. Gbogbo ibikíbi àsìkò tá a dẹ̀ wá ẹ̀ náà, ká ṣọ́ oúnjẹ jẹ. Ọlọ́run jẹ́ ká jẹ ògo wa. Àní jẹ́ mọ́ oúnjẹ o. Ògo tó ti tò tẹ́lẹ̀ àní jẹ́ mọ́ oúnjẹ o. Ká ṣọ́ oúnjẹ ìfà, oúnjẹ ọ̀fẹ́, ẹ jẹ́ ká ṣọ́ jẹ. Ẹ jẹ́ ká ṣọ́ jẹ. Gbogbo nǹkan tá a bá dẹ̀ ń jẹ tá à mú, ẹ jẹ́ ká mú níwọ̀ntúnwọ̀nsì.
torí Ọlọ́run ọba fún ara ẹ̀ tó dá wa kò fẹ́ àṣejù lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ọwọ́ tẹ́ fi ń di fóònù náà mú ọwọ́ náà ní rọ, ẹ ní fi gbọ́mọ sí. Ìjọ àwọn Adébájú fún yín, ayọ̀ àwọn Adébáyọ̀ fún yín. Ẹ bá wa share program yìí, ẹ bá wa like ẹ̀, bàbá yín bá wa ń share, tẹ́ ń like ẹ̀, ayé yín á rójú, ọ̀dẹ̀dẹ̀ á ráyè, ẹ lágbára Ọlọ́run, ẹ ní fojú sunkún ọmọ. Iléeṣẹ́ Koiki Media, bẹ́ẹ̀ la ti ń dábẹ́ ẹ̀dùn. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Ní báyìí, ẹ bá ti mọ̀ wípé òní ni on the 19th of February 2026. Iléeṣẹ́ Koiki Media, ibẹ̀ la ti ń gbé ètò sí afẹ́fẹ́. Àní lè mú wájú báyìí lọ láti iléeṣẹ́ Koiki Media. Ẹ bá wa pín program yìí kiri.